Hello. Ẹ̀yin èèyàn mi, a kúrò iṣẹ́ ìní o. A lè kú bó ṣe ń lọ, bí gbogbo nǹkan ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ná bá sọ, ṣé bá sọ fún wa nígbà kan pé wọ́n ní wọn ò rí orúkọ Naomi ní library. Wọ́n ní library lórúkọ gbogbo ẹgbẹ́ iṣẹ́ ń tẹ̀ láti gbogbo àwọn plan iṣẹ́ ń tẹ̀ history. Gbogbo àwọn ìyàwó ọkọ, gbogbo àwọn ìyàwó àti àwọn ọkọ àti gbogbo ẹni tó bímọ àti gbogbo life history everybody. Wọ́n ló wà ní ó wà ní library ní palace. Wọ́n ní ó dẹ̀ ní secretary kábíyèsí tó jẹ́ secretary kábíyèsí tó wà ní library. Bí àwọn obìnrin wọ̀nyẹn, wọ́n tún ní òbítúrú a lè ṣe ká má dárúkọ because everyday ni wọ́n máa ń ro ibi tí gbogbo ìgbà fi tán bá jáwọ́. Wọ́n ló lórí kí ló ń jẹ́ Tọ́pẹ́ náà, Tèmítọ́pẹ́. Wọ́n ní ṣe àṣọ òun ló rán gáàdì pé kó lọ sí library kó lọ sneak ìwé history àwọn ìyàwó kábíyèsí. Ìyẹn àwọn ìyàwó kábíyèsí tó ń jẹ́ ń sìn yín kì í ṣe tàwọn forefather. Lórí olúkálùkù ló ní history ẹ̀ ní library. Bọ́n ṣe fẹ́ wọn, bọ́n ṣe ṣe gbogbo ẹ̀ láti ìgbà tí kábíyèsí ti fẹ́ wọn. Wọ́n ní gbogbo ẹ̀ṣà ló wà níbẹ̀. Àṣé wọ́n ní olórí Tọ́pẹ́, wọ́n ní òun ló rán gáàdì pé kó lọ. Ó wá kọ lẹ́tà. Wọ́n ní letter heading kábíyèsí òun ló fi lọ. Ó dé bẹ̀. Ó wá mú fún secretary. Ó ti kọ́kọ́ wọ́n ṣe state pé ìwé yẹn pé wọ́n ní ìdí ẹ̀. So bí yẹn kàn ṣe rí letter heading, ó fi pé kábíyèsí ló rán wọn. Wọ́n ní bàbá ṣe lọ mú nǹkan náà ní library nìyẹn àti àtàwọn ìyàwó kábíyèsí wọ́n ṣe lọ mú nǹkan. Wait, this particular àwọn register law tó wà láàfin. Wọ́n list gbogbo history àwọn ìyàwó àti ìjọ gbogbo date of birth, bó ṣe wọlé, bó ṣe ṣe gbogbo every story history yẹn wà níbẹ̀. Wọ́n ní Tọ́pẹ́ wá ní kí gáàdì lọ bá òun mú ìwé yẹn wá. Bí gáàdì ṣe dé bẹ̀ ó dẹ̀ mú lẹ́tà fún secretary. Secretary dẹ̀ release ìwé yẹn, ó sign out fún òun tí wọn. Wọ́n ní gáàdì secretary wá wò pé kí ni àwọn lè fẹ́ fi kíní yẹn ṣe. Ó ní bẹ̀tẹ̀ mí òun sọ fún un pé àwọn bíbí wọn fẹ́ ṣe nǹkan kan nínú ìwé yẹn pé bẹ̀tẹ̀ òun ò rú gbogbo yẹn, òru lọ́bẹ̀. Ó lóun ṣà ń ṣọ́ gáàdì bó ṣe ń lọ púpọ̀ mọ́ pé òun yọjú òun wò. Àṣé ilé Tọ́pẹ́ ló mú lọ. Bó ṣe wá. Wọ́n ní wọn ò dáwọ́ yẹn padà títí di after 3 days náà ṣẹ̀ṣẹ̀ wá mú ìwé yẹn padà sí ààfin. Wọ́n ní bí kábíyèsí ṣe dé báyìí pé bọ̀bọ́ yẹn wá ní ó ṣáà mọ̀ pé ó ṣáà ní wọn mú ìwé yẹn wá wọn ló bá lọ sọ fún kábíyèsí. So before 3 days yẹn kò tíì sọ fún kábíyèsí. So bọ́n ṣe wá dáwọ́ yẹn padà ìjọ́ kejì bọ́n ṣe dá padà ló wá wò. Kí làwọn bíbí fi ìwé yìí ṣe lọ́dọ̀ wọn títí láti jẹ́. Bó ṣe wá wò ó rí pé kò sí orúkọ Naomi nínú ẹ̀. Nínú gbogbo history yẹn tí tó kan kábíyèsí tó kan ààfin ti kábíyèsí orí gbogbo orúkọ everybody wà níbẹ̀ sí Naomi wọ́n ti yọ. Wọ́n ti clean gbogbo everything history off. Bó ṣe wá ní kíní yìí òun lòun wà library. Tí nǹkan kan bá sọnù àbí tí nǹkan kan bá ṣe kí n pé òun ni bó ṣe lọ sọ fún kábíyèsí ni. Kábíyèsí lè wọ sí kíní kan. Ṣé sí lára ẹ̀? Ṣé ẹ̀yin lẹ nìkan lọ ṣe nǹkan báyìí tó ń mú ìwé yìí wá? Kábíyèsí ní ṣé kìí ṣe pé òun lálàá àbọ̀ ṣe pé jọ̀wọ́ ó ní ìjẹta ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ìwé yẹn wá lé ní òun dẹ̀ discover pé nǹkan tó ṣẹlẹ̀ nílé. Bí kábíyèsí ṣe gba ìwé register tó wò lóòótọ́ wọ́n ní kò sí orúkọ Naomi. Kò tiẹ̀ sí green light ní Naomi pé ó fẹ́ kábíyèsí rí láyé ẹ̀ débi pé ọjọ́ ìbí àti every details ẹ̀ pé ó wà ní ààfin kábíyèsí. Wọ́n náà ti yọ kúrò òun àtọmọ ẹ̀ wọ́n ti yọ gbogbo orúkọ wọn kúrò. So a ti gbọ́rọ̀ yẹn létí. A ti gbọ́ rí bẹ̀tí mi ì sọ details. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ torí ẹ̀ mo ṣe ní kí n gbé wá sétí gbọ́ wa. Kẹ́yìn náà kẹ́ mọ̀ nǹkan tó ń lọ.
láàfin. Torí nígbà tó bá yá, wọ́n máa sọ wípé wọ́n ń parọ́ ní irú ìṣẹ̀lẹ̀ rí kinní kan. Wọ́n máa ní àbẹ̀tẹ̀ àwọn èèyàn tiwa ò mà kí wọ́n ti ẹ̀ka ilé sí wa létí àwọn. Torí ẹ̀ mo ṣe ní kí n gbé sí wa. Ẹ lè gbọ́ níbòmí o. But èyí tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí, bí mo ṣe gbọ́ sí náà ni mò ń sọ fún wa. Allegedly ni wọ́n náà wà ní orí bá ṣe gbọ́ information tá a gbọ́ lórí afẹ́fẹ́ ni. Bẹ́ẹ̀ ni, bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní tọpinpin. Níbo lo sọ pé ìyẹn ni wọ́n wá fún bọ̀bọ́ yẹn ní punishment ṣá. Ìyẹn secretary, ibi tó gbọ̀ sí ibi tó ṣe gbá kinní kan. Wọ́n á ní kán ṣe òun jẹ́jẹ́. Kábíyèsí ìjọ tó wá gba kinní yìí, òun trace guard náà rán pẹ̀lú lẹ́tà yìí. Ọlọ́run ló ní kẹ́mi yẹn sọ fún òun pé tó bá jẹ́ pé òun wà clever àbí tóun wà vigilante, tẹ́mi yẹn sọ fún òun pé àwọn pípín máa fẹ́ ṣe ibi. Pé ó ń dẹ̀ rí pé ó lọ sọ́dọ̀ Tọ́pẹ́. Ó dẹ̀ padà wá 3 days wọn ò tí ì dá kinní yẹn padà. Ó ṣe ní pé kóun fi tó kábíyèsí létí. Nípa kábíyèsí ṣóun jẹ́jẹ́. Ẹ bèrè lọ jẹ́ kán lọ, wọ́n ní kán lọ pe gáàdì wá. Wọ́n wá dé ọ̀dọ̀ gáàdì, wọ́n ní gáàdì ti sá lọ. Gáàdì ti ná pápá bora kúrò láàfin láti ìgbà yẹn. Ó tàn. Wọ́n ṣe lọ pe Tọ́pẹ́. Olórí Tọ́pẹ́ báwo ni kinní yìí ṣe jẹ́ báyìí. Wọ́n ní ìwọ ni kinní kan gbádá. Ó dá gáàdì dà. Wọ́n ní gáàdì. Wọ́n ní Tọ́pẹ́ ti dáràn. Tọ́pẹ́ ti dáràn. Kábíyèsí ó gbó jìgìjìgì. Kábíyèsí pariwo bíi láyọ̀ ni pé ṣé ẹ dán yìí tán, ẹ ṣe eléyìí tán. Wọ́n ní gáàdì ti sá lọ. Wọn ò rí gáàdì. Ṣé mọ̀ pé Tọ́pẹ́ tó ti fi rẹ̀ sí inú korobá, nínú jàngóló. Tọ́ bá ń sọ pé jàngóló. Tẹ́ bá dẹ̀ rí ó ṣe jẹ́jẹ́, wọ́n sọ pé gospel náà ń pè pé ó dàbí pé ó ń pè rẹ̀ ní Christian. Christian àfẹnujẹ́, àfojújẹ́. Oh my God, àwọn èèyàn máa burú o. Wọ́n ní bó ṣe bá ń kà rábàrà gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Wọ́n wà lẹ́nu ẹ̀ sí yẹn. Wọ́n ní kábíyèsí wá ní pé bọ̀bọ́ yìí kó rí ẹ̀ pé tí ò bá jẹ́ bẹ̀, ìbò ni bá jẹ́ gbogbo ìyá yẹn. Ìyẹn secretary. Ọ̀rọ̀ yẹn lè má ti lù ú sí yìí bẹ̀ tí ò bá jẹ́ pé ó wà clever enough. Orí ìyá ẹ̀ kò yọ ló ṣe tètè. Tí ò bá jẹ́ bẹ̀, wọ́n rí gáàdì ti sá lọ. Tí ò bá jẹ́ pé ẹni ẹlẹ́ni tó ń ṣọ́ tó ń trace wọ́n ò ní mọ̀ pé ọ̀dọ̀ Tọ́pẹ́ ni kinní yẹn láǹdì sí. Wọ́n ní Tọ́pẹ́ wá bẹ̀rẹ̀ sí ní kà. Ó ka eléyìí, ó ka eléyìí gbogbo kì í ṣe pé kán ṣe òun jẹ́jẹ́ òun nìkan kọ́ ni. Ẹ̀yin èèyàn ọmọ ní kí n gbé wá sí ilé létí. Torí tẹ bá ń rí gbogbo nǹkan tó ń lọ tí ò clear sí yín lójú. Torí ẹ̀ mo ṣe ní kí n wá update yín. Ṣó dà bẹ́ẹ̀? Ṣé nǹkan tí Tọ́pẹ́ ń ṣe ṣó bá ìlànà Ọlọ́run mu? Ṣó bá ìlànà ẹ tí wo bó ṣe kó rẹ̀ sí wàhálà. Ṣé by force ni? By force náà fi ń fọ́kọ ni. So wọ́n dìídì kúrò. No wonder wọ́n ní mission iná ṣèṣù làwọn lè. Wọ́n dìídì fi ilé àtọ̀nà wọn lẹ̀. Wọ́n fa àwọn ọmọ lẹ̀, àwọn ọmọ tó máa jẹ́ kán ṣoríire lọ́jọ́ ọ̀la. Wọ́n wá ìlú ológun lọ́dọ̀ kábíyèsí. Wọ́n ní nǹkan tó wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà òun lọ́rọ̀ àwọn olórí inú ààfin. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa. Olùkọ́ pọ̀ ṣókí lọ́bẹ̀ òde. Tá bá ní ká wí àwíjàre tó má lọ tán lẹ́nu. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi ẹ jọ̀ọ́. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi subscribe, ẹ bá mi fi tó kù sí comment section. Ṣé mo pa ń pé gbọ́n ni? Ká máa jíròrò pẹ̀lú ẹ fún wa ní ọgbà wa náà fún yín. So gbogbo wa náà ní ká jọ sọ àsọyé pọ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé o. God will bless you all in Jesus' name. Amen.